Ẹ̀yin ará, mo rò bí ẹ ti kọ́ ẹ̀kọ́ kan àbí méjì nínú fídíò yìí. Lára ẹ̀kọ́ tí mo fẹ́ kí á mú lọlé nínú fídíò yìí ni wípé kí ni gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí wọ́n ti purọ́ fún wípé ẹ̀sìn Christianity àti ẹ̀sìn Islam wípé kì í ṣe ẹ̀sìn gidi, pé ó jẹ́ ẹ̀sìn àjòjì. Lára àwọn àmì tí wọ́n máa rí níbi ara àwọn ẹ̀sìn náà ni wípé kí ni wọ́n ní àkọsílẹ̀. Táwọn ẹ̀sìn ìbọ̀rìṣà kéékèèké tí wọ́n dẹ̀ ní àkọsílẹ̀. That is because Ọlọ́run ọba dẹ́dàá wa is a civilized God, táwọn òòṣà kéékèèké dẹ̀ jẹ́ kí ni uncivilized deities. So ìyẹn jẹ́ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé àwa tá a jẹ́ ọmọ Yorùbá a gbọ́dọ̀ ṣe kí ni ká gbìyànjú ká lọ ní àkọsílẹ̀. Ká tẹ̀ gbà pé àwọn bàbá wa wọ́n ti ṣe tiwọn, wọ́n ti lọ. We should stop living in past glories. Àwọn nǹkan tó bá jẹ́ ká kọ sílẹ̀ ní ìsìn ká bẹ̀rẹ̀ sí ní àkọsílẹ̀. Ká má jẹ́ káwọn kan máa sọ ìtàn lé wa lórí wípé kí ni àwọn Haúsá kan ló sọ wá ní Yáríbá, ní àwọn kan làwa tó wà ṣẹ̀ ń jẹ́ Yorùbá. Gbogbo àwọn kan báyìí kì í ṣe nǹkan tó dáa. Ẹ jẹ́ ká jáde ká kọ̀wé lórí ẹ̀, ká kọ̀wé lẹ̀ ká document ẹ̀ wípé irọ́ o, nígbà tí Rínà Ọmọkìrì sọ báyìí o, wọ́n fún un lésì wípé kó gbá lẹ́nu ẹ̀ o, báyìí ni ìtàn Yorùbá ṣe jẹ́ o. Gbogbo ìtàn bàbá wa Odùduwà tó pín yẹ́lẹyẹ̀lẹ yẹn, ẹ jẹ́ ká pe conference kan kí gbogbo àwọn lọ́balọ́ba kó wà ńbẹ̀, kí gbogbo àwọn àgbààgbà Yorùbá kí wọ́n wà ńbẹ̀, kí wọ́n wá sọ pé kí olúkálùkù fi ìtàn balẹ̀, ká wá dúró lórí pé òkè o, nínú gbogbo àwọn ìtàn yìí o, èyí tó ṣe tó tí gbogbo after fẹnu kò sí jù lélẹ̀. Ká dẹ̀ document ẹ̀, ká kọ sílẹ̀. Gbogbo àwọn tó dẹ̀ ń ṣe ẹ̀sìn Ifá náà, ó wù wá ká bá yín ṣe ẹ̀sìn Ifá yín. Akéde Oòduà, Benny Lee, ó wù wá ká bá yín ṣe ẹ̀sìn Ifá yín, ṣùgbọ́n ẹ lọ wà civilized. Ayé ti kúrò láyé pé lákọsílẹ̀ àwọn òdùfá yín. Ẹ jẹ́ kó ní chapter, ẹ jẹ́ kó ní verse, kí àwọn ọmọ Yorùbá náà ká lè bá yín ṣe nínú ẹ̀sìn tẹ́ ẹ̀ ń pè wá sí yìí. Kí àwọn tí ẹ pé kí ni wọ́n bá wà lókèèrè náà kó lè tẹ́wọ́ gba àwọn ẹ̀sìn yín lọ́wọ́ yín.